Ẹ kú dédé wòyí o, ẹ̀yin olùwòran wa nílé, lóko, lájò, lọ́kùnrin, lóbìnrin, lọ́mọdé, lágbà. A tún ti dé bí ìṣe wa lórí ètò wa, ètò yín Yorubatoon TKK YTT. Èyí túmọ̀ sí TOPKIDS KLUB Yorubatoon 2. Níbi tí a ti ń ṣe ètò tí ń kọ́ ọmọ lọ́gbọ́n, tí ń kọ́ ọmọ lóye, tí ń kọ́ ọmọ lédè nípasẹ̀ ìtàn, àlọ́ àpamọ̀, àlọ́ àpagbè, ọ̀rọ̀ àgbà, ọ̀rọ̀ ìṣítí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bí gbogbo yín ti ṣe mọ̀ mí, orúkọ tèmi ni Khalid Aminat. Kí la ní fún wa lónìí lórí ètò Yorubatoon 2? Solomon Rofia, ẹ jẹ́ ká gbọ́. Ẹ ṣeun o, orúkọ tèmi ni Adégbèsán Solomon, orúkọ ẹnìkejì mi ni Ọ̀dẹ́lẹ̀ Rofiat. Kí la ní fún wa lórí ètò Yorubatoon 2 tòní? Ìtàn ni o, tó dá lórí ọmọbìnrin méjì nígbà tó ti pẹ́. Kí làkọlé ìtàn náà mọ̀? O ṣeun, ìwà àti ẹwà. Ẹ fẹ́ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ àbí? Ẹ máa bá wa ká lọ. Ẹ má yí kúrò bẹ́ẹ̀, à ń padà bọ̀. Àlọ́ ọmọdé mẹ́ta ń ṣeré. Eré o, wọ́n ṣeré ayò. Ọmọdé mẹ́ta ń ṣeré. Eré o, wọ́n ṣeré ayò. Mo ní ọmọdé mẹ́ta ń ṣeré. Eré o, wọ́n ṣeré ayò. Àìsè ọmọdé mẹ́ta ń ṣeré. Eré o, wọ́n ṣeré ayò. Ọmọdé mẹ́ta ń ṣeré. Eré o, wọ́n ṣeré ayò. Ọmọdé mẹ́ta. Ìwà àti ẹwà. Àlọ́ o, àlọ́. Ní ọjọ́ kan kì í tán láyé. Bàbá sùúrù àti àkẹ́jù tọkọtaya ni wọ́n. Bàbá sùúrù sì ti dàgbà díẹ̀. Wọ́n ń gbé nínú ilé kékeré kan ní abúlé kan tí ó jìnnà réré ní ọjọ́ tí ó ti pẹ́. Àwọn tọkọtaya yìí ti bímọ kọ̀ọ̀kan kí wọ́n tó fẹ́ra wọn. Èyí túmọ̀ sí wípé àti ọkọ àti ìyàwó ti ní olólùfẹ́ kan rí kí wọ́n tó pàdé ara tí wọ́n sì di lọ́kọláya. Obìnrin ni àwọn ọmọ méjèèjì tí wọ́n mú wọ inú ìgbéyàwó yìí. Ìkan jẹ́ ti ọkọ, wọ́n sì ń pe orúkọ rẹ̀ ní Sùúrù. Èkejì sì jẹ́ ti ìyàwó rẹ̀, wọ́n sì ń pe orúkọ rẹ̀ ní Ẹwà, ọmọ àkẹ́jù. Àkẹ́jù, ìyàwó bàbá sùúrù yìí, fẹ́ràn ọmọ rẹ̀ obìnrin yìí lọ́pọ̀lọpọ̀. A máa kẹ́ ẹ lójú, kẹ́ ẹ nímú, a sì máa ra ọ̀pọ̀ aṣọ tuntun fún un. Pábánbárì rẹ̀ ni wípé Àkẹ́jù, ìyàwó bàbá sùúrù yìí, kì í jẹ́ kí ọmọ rẹ̀ ṣe iṣẹ́ ilé kankan. Èyí sì jẹ́ kí ọmọ náà ya ọ̀lẹ paraku, alápámáṣiṣẹ́. Orí ìbùsùn gan-an ni ọmọ náà ti máa ń jẹ oúnjẹ àárọ̀ àti tọ̀sán. Bí ó ti ń jẹ ohun tán ni yóò máa na apá tọ̀ pẹ̀lú ẹ̀rín àkẹ́bàjẹ́ ní ẹnu rẹ̀. Lórí ìbùsùn yìí kan náà, ọmọ yìí á mú jígí, a sì máa wora rẹ̀. Bí ó ti ń wo ara rẹ̀ nínú jígí ni yóò máa kọrin yin ẹwà ara rẹ̀ fúnra rẹ̀ ní mẹ́sàn-án mẹ́wàá. A máa wí pé, jígí sọ fún mi o, jígí sọ fún mi o, ta ló rẹwà tó mi, ta ló rẹwà tó mi. Èmi arẹwà ọmọ àkẹ́jù o, èmi ọmọ tó rẹwà jùlọ. Ẹ wò mí, ẹ tún mi wò, ta ló rẹwà tó mi. Mo ní jígí sọ fún mi o, jígí sọ fún mi o, ta ló rẹwà tó mi, ta ló rẹwà tó mi. Èmi arẹwà ọmọ àkẹ́jù o, èmi ọmọ tó rẹwà jùlọ. Ẹ wò mí, ẹ tún mi wò, ta ló rẹwà tó mi. Ìbàjẹ́ àti ìjọra ẹni lójú ti wá gbé ọmọ àkẹ́jù náà wọ̀ tó bẹ́ẹ̀ gẹ́ tí ó ti sọ ọ́ dorin. Jígí sọ fún mi o, jígí sọ fún mi o, ta ló rẹwà tó mi, ta ló rẹwà tó mi. Èmi arẹwà ọmọ àkẹ́jù o, èmi ọmọ tó rẹwà jùlọ.
ẹ wò mí ẹ tún mi wò ta ló rẹwà tó mi. mo ní jígí sọ fún mi o, jígí sọ fún mi o, ta ló rẹwà tó mi. èmi arẹwà ọmọ akẹ́jù o, èmi ọmọ tó rẹwà jùlọ, ẹ wò mí ẹ tún mi wò ta ló rẹwà tó mi. orin lẹ́nu ẹwà ọmọ akẹ́jù. ìyá ẹ̀ ti bà á jẹ́. ìtàn yẹn á máa tẹ̀síwájú lọ́sẹ̀ tó ń bọ̀. bóyá ọ̀dà ká máa bọmọdé àbí kò dáa. títí dìgbà náà èmi ọmọ yín Adégbèsán Sólómọ́nù ọ̀dẹ́lẹ̀ Rọ̀fíà. ẹ jẹ́ ká dá yín padà sọ́dọ̀ olóòtú àgbà láti parí ètò. a ó tún parí lọ́sẹ̀ tó ń bọ̀. ire o. jígí sọ fún mi o, jígí sọ fún mi o, ta ló rẹwà tó mi, ta ló rẹwà tó mi. èmi arẹwà ọmọ akẹ́jù o. rárá o, èmi ò kí ṣe ọmọ akẹ́jù o, ìyá mi ò ṣàkẹ́jù, ìyá mi ò sì tọ́ mi bàjẹ́. orin náà dùn púpọ̀, ìtàn náà sì dàbí pé ó máa kọ́ni lọ́gbọ́n. ìtàn yìí yóò máa tẹ̀síwájú lọ́sẹ̀ tó ń bọ̀, ẹ má miss ẹ o. títí dìgbà náà èmi ọmọ yín Khalid Aminat sọ pé ẹ̀yin là ó máa bá, àwa lẹ̀ ó máa rí. ẹ máa lépa àlàáfíà gbogbo àwọn èèyàn ní agbègbè yín o. ire o. àlọ́ o. ọmọdé mẹ́ta ń ṣeré. Ṣeré o, wọ́n ṣeré ayò. ọmọdé mẹ́ta ń ṣeré. Ṣeré o, wọ́n ṣeré ayò. mo ní ọmọdé mẹ́ta ń ṣeré. Ṣeré o, wọ́n ṣeré ayò. àìsè ọmọdé mẹ́ta ń ṣeré. Ṣeré o, wọ́n ṣeré ayò. ọmọdé mẹ́ta ń ṣeré. Ṣeré o, wọ́n ṣeré ayò.